Yorùbá o ọmọ aláyé ibi ìṣẹ̀lẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Àwọn àtẹ̀kù ọ̀rọ̀ náà ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń ṣera wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ fi pálárẹ̀ wọ́n fẹ́ lè fẹ́ lẹ́bi wọ́n kò lè fẹ́ wájà wọ́n tún kò ló kó wá mú ọgbà tí wọ́n bá tó pé wọ́n délé ọlá ọgbà náà ló tún padà wọ́n ti dé wọn mọ́lẹ̀ o. Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Baálé eléyìí mo kí yín o, ìyálé eléyìí mo kí yín o. Mo kí ọba ìlú, mo kí jòyè ìlú, mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lọ́kùnrin àti lóbìnrin. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo yín mo kí o. Àtẹni tí kì í ṣe Yorùbá tọ́lọ́run fún létí inú tọ́gbọ́ èdè Yorùbá. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́jí ànàgó mo kí yín o. Ó bẹ̀rẹ̀ láti Sakété, Kétu, Ọ̀họ̀rí, Àgbómẹ̀, Mànígìrì tẹ́ lọ gbogbo èmi ni à ń lọ kí là ń pè bẹ̀ Cháoro, Bántẹ́, Pẹ̀rẹ̀kẹ́tẹ̀, Sávalú gbogbo ẹ̀ lọ mọ́ra wọn. Nátẹ̀tẹ̀ gún ẹ̀rí tó fi dé Sábẹ́ gbogbo yín mo kí o Kọ́ndé gbogbo ẹ̀ mọ́ra wọn. Gbogbo ibi tí mo bá káàdé ẹ̀ bá ń gbà á bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ gbà pé mo gbìyànjú díẹ̀. Ìwúlò Òkìtì Ọ̀gán fún aṣínà ọ̀la tó dájú part 4. Òkìtì Ọ̀gán, Òkìtì Ọ̀gán. Àṣírí tí ń bẹ lára Òkìtì Ọ̀gán ò kéré, ẹjẹ kọ́kọ́ jò kan lẹ̀ lóní róńdó. Ṣé ẹ rí àkàrà tí ń bẹ nínú Òkìtì Ọ̀gán? Ẹ mú àkàrà tí ń bẹ nínú àkàrà Òkìtì Ọ̀gán yìí ẹ lọ́ papọ̀ mọ́ ẹ̀fun. Obìnrin tó yún bá máa bàjẹ́ lára rẹ̀ jù tàbí máa sábà ní miscarriage ẹni kọ́ máa fi fọ́ ẹ̀kọ tútù mu pẹ̀lú omi tútù ní agbára Ọlọ́run oyún oṣù tó bàjẹ́ mọ́ lára rẹ̀. Tí nǹkan mi ò bá sí mẹ́ o oyún ò tó bàjẹ́ mọ́ lára rẹ̀ ẹ sọ kó de ní. Tí èèyàn kì í bá ní àkójọ pé ọwọ́ máa hún yẹn owó kì í dúró lọ́wọ́ ẹni, àkàrà àjẹ́ tí ń bẹ nínú Òkìtì Ọ̀gán ẹ gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ ẹni kó ń tọ̀ wọ́n máa fi fọwọ́ àfi fọwọ́ níbi iṣẹ́ ẹni. Kódà ò lè lọ méjèèjì pọ̀ kọ́ da sínú Miss Paris kọ́ máa fi pa owó rẹ̀ tó bá débi ọjà rẹ̀ irú bẹ́ẹ̀ ò tún ṣẹlẹ̀ sí ọmọ ò ní gbowó àgbà náà ìyẹn ò dúró bẹ́ẹ̀ ǹbẹ̀ ká ń lọ. Ẹ bá mi tọ́jú Òkìtì Ọ̀gán ilé tí ikán ṣẹ̀ṣẹ̀ mọ́. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ní sọ bọ̀ láti bí part 1 part 2 part 3 tí èdè bí part 4 yìí. Ewé ẹ̀yìn olóbe òòjọ́, ewé àánú òòjọ́, ewé òkọ́lé ọ̀rọ̀gbà òòjọ́, ewé ìṣáájú òòjọ́, ewé àkéréjùpọ́n àtẹ̀gbò rẹ̀, àkéréjùpọ́n àtẹ̀gbò rẹ̀, ewé àtẹ́wọ́gbà, ewé gbégbé àti iṣu gbégbé, ìlẹ̀kẹ̀ itún, ìlẹ̀kẹ̀ ifá, ọpọlọ màálù tó jẹ́ abo, ọpọlọ màálù complete tó jẹ́ abo. Ọpọlọ yìí á wà gbèjù sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé rí ọpọlọ yìí pẹ̀lú ilé ikán yìí á gún papọ̀ ni àwọn ó dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé rí gbogbo àwọn ewé yòókù jíjó làwọn. Èmi làwọn ọ̀lẹ̀kẹ̀ tún ní ìlẹ̀kẹ̀ fà ní jíjó ni pẹ̀lú ewé sápó. Odidi igun tó pé pérépéré kan ó wà ńbẹ̀. Èpo ọ̀bọ̀ odidi ẹyẹ ẹ̀lúlú tó pé pérépéré àtàwọn nǹkan kan. Iṣẹ́ ìtakọ̀tabo ni èyí tó wà tó jẹ́ pé ọlọ́pọlọ màálù àti nǹkan kan tá a bá parí ẹ̀ tán ọṣẹ làwọn yẹn. Ẹ rí tìkejì yìí oníjíjó ni tá a bá parí ọ̀pọ̀lọpọ̀ apá kìíní apá kejì inú abẹ̀bẹ̀ ní í gbé abẹ̀bẹ̀ tí wọ́n máa fi fẹ́ra inú abẹ̀bẹ̀ là á kó sí. Ọ̀rẹ́ mi tí ẹ bá lo sẹ́yìn láyé ó jẹ́ èèyàn. Ìyìn sọ iṣẹ́ yìí kalẹ̀ torí pé kọ́ pè mí nọ́mbà mi àbí pé wọ́n bẹ̀rẹ̀ kàrà rárá èmi ò fi pọ́nrún fún ọ bó ṣe rí ni mo ti sọ yẹn. Tó o bá fẹ́ iṣẹ́ yìí bẹ̀ mí sí fún ọ ọba ti lè náwó ẹ̀ tí agbára rẹ bá ka
kàn sí mi yóò yẹ gbogbo wa kò ní yẹ lẹ èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀pìn ẹjọ́ kárí wọ́tọ̀ ọba tí gbọ́ part 1 gbìyànjú kó lọ gbọ́ wọ́tọ̀ ọba tí gbọ́ part 2 gbìyànjú kó lọ gbọ́ part 3 this is part 4 lélẹ́yìí iṣẹ́ ìdá ó ní agbára o ṣùgbọ́n lọ́wọ́ ọba tó dáyé tó lọ́run ó lágbára jù lọ gbà gbìyànjú kó mú nọ́mbà yìí ọ̀dọ̀ fún àǹfààní ẹni tó fẹ́ tọ́jú ara ẹ̀ nílànà ìwé àtìgbò abẹ́ni tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ àbọ̀ fẹ́ béèrè nípa àkọsìjáyé kà sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kì í ṣọ̀fẹ́ o ọ̀sánwó ni o wọ́n tó fẹ́ join private group owó ló fi wọ̀bí ó sì máa sanwó lóṣooṣù wọ́n tó fẹ́ join public ọ̀fẹ́ nìyẹn ṣùgbọ́n láǹfààní táwọn private ní ó ṣe rí nù gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gba iṣẹ́ wa tẹ́ fẹ́ kọ́ máa jẹ́ tẹ́ ń download àbí tẹ́ rí gbà níbì kan tó o bá fẹ́ kọ́ máa jẹ́ ìwọ náà máa share rẹ̀ fáwọn èèyàn èyí tá a bá dínkù á sọ fún yín pa dínkù èyí tá a bá dínkù á sọ yín pa dínkù ẹ rí i pé nú eléyìí àgádágodo àfitì kan àti àwọn kan bó ṣe rí nìyẹn a fi àwọn kan lẹ̀ pé àfàwọn kan lẹ̀ pé ẹ bí ó ṣe máa wà náà nù ọlọ́run má ṣe wá láláṣẹ dànù èyí tá a ti ń filẹ̀ fún yín láti bí ọdún 4 sẹ́yìn èyí náà máa mú mi sí à ń gbádùn yín kọ́ làwa náà fẹ́ jẹ kú iṣẹ́ òun ní mórí oníṣẹ́ wú ẹ dákun ẹ fún mi nídìí iṣẹ́ yìí lónìí fún yín má gbé déwájú mi ní dán lóhùn o ẹ fi sẹ́ kàn lẹ̀ ẹni kìíní kan ní ìní dán lóhùn o ìwọ́n tó fẹ́ tọ́jú ara ẹ ńlá ní ìwé àti gbòkàn sí mi àbẹ̀ ṣe má fi rọ́wá di òótọ́ èmi ò ní fún ọ o bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà yìí +234803298 +234803298 nọ́mbà yìí tó o bá ti pè é dàrẹ́tì tí ò lọ gbà pé sí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ jẹun fún lórí nọ́mbà orílẹ̀‐èdè bẹ̀rẹ̀ kan sí +2290154651928 ọ̀gbọ́n dáadáa +2290154651928 ẹ̀yin tẹ́ ẹ bá rí mi lórí TikTok ẹ lọ search fún Ayédáre Lukman lórí YouTube ẹ bá mi ń bẹ̀ ẹ máa wo channel mi dáadáa ó tó bíi 4 àbí 5 èyí tẹ́ rí tẹ́rò pọ̀ ń bẹ̀ ibẹ̀ náà ni yàrá tó lóyún kẹ́kẹ́kẹ́ tí iṣẹ́ pọ̀jù sínú ẹ̀ síjù ẹ lọ search fún Lukman Ayédáre tàbí Ayédáre Lukman ẹ bá mi ń bẹ̀ lórí YouTube bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ sì lè bá mi pàdé lórí Facebook yọ̀yẹ̀ wa kò ní yé ẹ lẹ́ o gbogbo ohun tá a fẹ́ lọ́lọ́run ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run kò lè jìnnà sí wa gbogbo ọgbà ní sáfíìsì mi wà lẹ́ o wọ́n tọ́ bá pè mí wọ́n dán lóhùn máa ń àfilẹ́pù ní gbogbo ìgbà àfi tí n bá bísì lókù tí n bá bísì ń sọ fún ọ pé mo bísì yọ̀yẹ̀ wa o tí wàá lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa o ire o ire kàbìtì. àwọn tí wọ́n ti ń ṣọ̀tá lọ́jọ́ tó ti pẹ́ wọ́n padà wá dérí à ń fọwọ́ dùn lẹ́yìn o. Yorùbá yóò bí iná ayé Yorùbá rúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá rúrú. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá bá wọn àtọ̀kẹ́ wọ́n tún bá wọn ti sálẹ̀ ẹ̀yà bí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gbé kúrú àwọn tí a lè fẹjọ́ tún ti jẹ́ ní àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí a bọ̀ rẹ̀ fún bọ̀rìṣà ilẹ̀ o Yorùbá rò. Oríkì màá burú títí kó gbógun ọdún lẹ́yìn ògùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká gbọ́ Olódùmarè ká gbọ́ bá ló wáyé káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ mú pè ọ́ o. ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí.